máa ṣàgùn ń bá tètè mọ̀ kórí ni ń bá ti máa ṣàgùn. Ọba wọ́n ti kọ́ bọ̀ ńlára ní o. The king is ladies and gentlemen. King of biggest. Mélòó rẹ̀ mú wá kí? My friend. Wọ́n ti sọ bẹ́ẹ̀. My friend. Èmi ti mọ̀. Wọ́n ti sọ bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi, àjọ lọ sọ. Èmi ti mọ̀. Àti ọ̀rẹ́. Bóòlù. Àti ọ̀rẹ́. Ọ̀rẹ́ mi ni mo náà. Ọmọ rẹ̀ ni. Bàbá o. Ẹ bá yọ. Ẹ bá yọ. Ṣé ẹ bá yọ ní mi? Lórí tẹ̀ ń flatter mi. Mi flatter yìí. Mo ń sòótọ́ ni. Ẹ di dàgbà ju blandishment lọ. Alhamdulilayi ọ̀pẹ̀ni fọlọ́. Alhaji. Gbádùn ẹ̀ lọ́tún ló sì ní wá lẹ́yìn. A máa lọ bẹ́ẹ̀ ni. Inshallah the prophet will. Àṣà pàdé káàkiri. Bẹ́ẹ̀ni, orin máa yìí Voice of ilẹ̀ wisdom. Yorùbá ni Voice of evergreen wisdom. ṣe rí nǹkan tí mo sọ ní ẹ̀wọ̀n bá ti pàdé ní location kan báyìí. Bàbá mi. So bàbá kan wá láti Uganda ó wá sọ̀rọ̀ nípa Nigerian movie ìtàyẹ̀ Nigerian kìíní tí ó ti ń lọ sí International cinema. ó wá mention wọn mention one other person in another genre this and the musical kìíní àwọn lọ ṣe analysis lyrics yẹn pure and good and evergreen gbàmọdéjọ ẹ mo sọ fún yín àgbàdé ní Ọ̀yọ́ orin tó wá trend ní ìsìn báyìí was done in 2018. 2016. Orí jòkó síbẹ̀. Màṣẹ́lá ọjọ́ lọ tán. Jòkó síbẹ̀. Màṣẹ́lá ọjọ́ lọ tán. Ọmọ inú ẹ̀ ṣe rí bẹ́ẹ̀. Kò ṣe nádà. Kò ṣe nádà. Ọmọ náà ti jẹ lọ. Gbogbo máa gbé dọ́dọ̀ mi wá ṣẹ̀ṣẹ̀ kó lè dolówó ẹni ṣiṣẹ́ jàre iṣẹ́ kò sẹ́ni tí yóò lè lò torí ní tèrè èjì tèrè àgàgà daily basis ó wá pé ẹni tèrè èjì tèrè àgbàdà consistent lòdìdì ìkó síbẹ̀ àṣírà nù kọjọ́ lọ́tọ́. Àwọn òjòkó síbẹ̀ àwa ò ṣe lánàá lọ́rọ́. Ojoojúmọ́ lẹ́yìn ṣe wàhálà ọlọ́run gbàdúrà ọlọ́run gbẹ̀yìn ga ọlọ́run ò ní jáwọ́ lọ́rọ̀ wa àní ṣe lásán because gbogbo tọ́lọ́run fún yàtọ̀ mọ̀ ṣe ẹlòmíín wà ọkọ̀ mọ̀ ṣe náà ní ìjẹ́ ọlọ́run ló ní gbogbo nǹkan. Tuwali. Ó ti rí o. Tuwali. 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 Tẹ́lẹ̀. Abesi. So village is good. He's a character. Abesi. How about Madina? Johnson. Ẹ bá gbé kí ni kò lọ sí ẹgbẹ́ wá sí bí. Ilé olókùn kí ni kan máa kọ́ ẹgbẹ́ àdúgbò lẹ́gbẹ́ àbá mi ní ọdún sáà. Nice meeting you. Nice meeting you.